Ẹ káàárọ̀ onílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ọ̀dẹ̀ ò dùn bí àjíǹde ayọ̀ la ó fi parí ọdún yìí. Ìwọ̀nba tó kù kó dúdú yóò parí máa wọ láyọ̀ àtàlàáfíà o. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé àjọ orílẹ̀-èdè US wọ́n ní Bèrè kì í ṣoníṣẹ́ o, àfẹni tó bá forí tì í dópin. Wọ́n ní fún ìdí èyí àwọn ti padà sí orí míṣọ̀nù wọn o. Bẹ́ẹ̀ ni àwọn ti padà sórí míṣọ̀nù wọn. Lọ́wọ́lọ́wọ́ báyìí àjọ orílẹ̀-èdè US wọ́n ti padà sí surveillance mission wọn. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní send drone wọn láti máa wo gbogbo ibikíbi tí agbésùmọ̀mí bá sá pamọ́ sí lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣé mọ̀ pé on the 25 December ní a gbọ́ gbàù ní ibùjẹ àwọn agbésùmọ̀mí látọwọ́ US Army. Kò pẹ́ bí ọjọ́ kejì ẹ̀ ní àwọn Zamfara ní àwọn Fúlàní bẹ́ẹ̀ náà wọ́n bínú ṣe tiwọn. Ṣùgbọ́n náà ààrẹ orílẹ̀-èdè US Donald Trump ó ti rí pé àníṣe ṣẹ́yìn agbésùmọ̀mí ilẹ̀ Nàìjíríà ẹlẹ́yà wèrè ni ẹ má wọ̀rí size yín bẹ́ńlẹ̀. US is back on surveillance mission. The United States has resumed intelligence operation over Sambisa forest in Borno State, Nigeria. Well play. Ibi tá a fẹ́ kẹ́ ti mú ṣẹ́gun lẹ́sẹsẹ tí ń lọ yẹn. Bẹ́ẹ̀ ni Sambisa igbó Sambisa tó ṣòro fún Jonah nígbà yẹn tí gbogbo jẹ́ kí ọmọ ogun Nàìjíríà ráyè penetrate. Now àwọn US Army ti ní àwọn ń lọ bẹ̀. Wọ́n níbẹ̀ gangan làwọn ti máa bẹ̀rẹ̀ iṣẹ́ o. Ibẹ̀ làwọn ti máa bẹ̀rẹ̀, ibẹ̀ làwọn ti resume ISR wọn, ìyẹn ISR operation lórí ọ̀rọ̀ àwọn ISWAP tó ń bẹ nígbó Sambisa. Wọ́n níbẹ̀ gan làwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́. Lóòótọ́ àwọn ti kọ́kọ́ ju gbàm sí olú ìlú wọn ní Sokoto, ìyẹn ní kápítà àwọn agbésùmọ̀mí tó jẹ́ pé gbogbo àwọn agbésùmọ̀mí, gbogbo àwọn amúgbálẹ́yìn àti àwọn alátìlẹyìn fágbésùmọ̀mí ibẹ̀ ni gbogbo wọn ti ń pàdé ní ìdákọ́kọ́. Wọ́n ti kọ́kọ́ ju gbàm síbẹ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ pé Sambisa forest yóò kéré. Wọ́n ní láti ṣèwádìí Sambisa. Òun ni ó fi mú wọn sí tó fi sọ pé Sambisa ló kàn. Ẹ dẹ̀ máa wo tí surveillance camera bá ti kọ́kọ́ wá àbí drone tó bá ti kọ́kọ́ wá, ẹ lọ wo kò ní pẹ́ kò ní jìnnà ẹ kò gbọ́ boom níbi tó bá detect ni. So ọmọ Yorùbá ẹja lọmọ ọjọ́ ká máa yọ̀ Borno ló kàn. Mo mọ̀ pé tó bá yá wọ́n á ṣe bẹ́ẹ̀ dé Ondo, tó bá tún yá náà wọ́n á ṣe bẹ́ẹ̀ dé Ọ̀wọ̀, tó bá yá kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ wọ́n á wá ṣe bẹ́ẹ̀ dé Kwara. Bẹ́ẹ̀ wọ́n á ṣe bẹ́ẹ̀ dé Kwara. Gbogbo ibi tá gbésùmọ̀mí lúgọ sí ilẹ̀ Yorùbá mo mọ̀ pé gbogbo ẹ̀ pátápátá ni wọ́n máa tọ́ọ̀ṣì. Gbogbo bẹ̀ ni wọ́n máa tọ́ọ̀ṣì oníkìkan tí wọ́n ní ṣe ẹyọ kan kù. Ọmọ Yorùbá ẹ lọ máa jó ẹ lọ máa yọ̀ nítorí ojú ti padà ti agbésùmọ̀mí o. Ojú ti ta agbésùmọ̀mí, ṣòkòtò wọn ti ń jábọ́ látàrí pé ààrẹ orílẹ̀-èdè US wọ́n ní àwọn ti resume sí ọ́fíìsì wọn padà. Àwọn ti resume láti máa ba ojú agbésùmọ̀mí Nàìjíríà jẹ́. Ẹ wo ṣùgbọ́n o bàbá wa Trump ẹ dákun ẹ má gbàgbé Kogi náà, ẹ má gbàgbé Kogi ilẹ̀ Yorùbá wa náà ni. Pàápàá jùlọ mo mọ̀ pé inú àwọn ọ̀bàyéjẹ́ àwọn tó ń lo agbésùmọ̀mí fi ṣiṣẹ́ láabi inú wọn ò ní dùn bíi ti Sheikh Gumi. Bẹ́ẹ̀ ni inú wọn ò ní dùn. Ṣùgbọ́n tó bá ṣe é ṣe gan ni ààrẹ orílẹ̀-èdè US ẹ kọ́kọ́ bá wa mú Gumi kẹ́ ẹ mú jókòó. Torí tẹ́ ẹ bá ti mú jókòó ẹ rí pé ó máa easy láti ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni inú wa tiẹ̀ kọ́kọ́ dùn pé Sambisa ló kàn. Bẹ́ẹ̀ ni Sambisa tẹ́tí ẹ̀ kọ́kọ́ mú pé òun ló kàn yẹn inú wa dùn nítorí àìmọye ẹ̀mí tí wọ́n ti fi ṣòfò nínú igbó Sambisa látàrí pé wọ́n ń jàjà ẹ̀sìn. Ṣùgbọ́n o
inú wa dùn pé ibẹ̀ lẹ ti fẹ́ mú ìdájọ́ fún díẹ̀ yìí gbogbo ẹ̀ wá kìrìsìtẹ́nì ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ lọ́ máa rawọ́ ẹ̀bẹ̀ o ẹ máa gba àdúrà wípé kí ìrànlọ́wọ́ tí àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà ń ṣe yìí kó má dópin nítorí tó bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n wipe out gbogbo agbésùmọ̀mí ara máa túmùtúmù wà eléyìí tó fi jẹ́ pé olóko ò lè lóko olódò ò lè lódò gbogbo yẹn máa dópin ẹ wo ààrẹ Trump àṣegbòsà àṣedàsákì yìí o nítorí iṣẹ́ ribiribi lẹ̀ ṣe lórílẹ̀ Nàìjíríà inú wa sì dùn nítorí àríṣẹ́ ribiribi tẹ̀ ń ṣe more strength to you the greatest president and his team bẹ́ẹ̀ni o you are highly welcome to Nigeria because we've seen your impact ever since you started this everywhere is cool and no wahala bẹ́ẹ̀ni o kò sí wàhálà mọ́ ó ti ń rọ̀ lẹ́nu wọn bó tilẹ̀ jẹ́ pé a gbọ́ ti igbó Zamfara àwa náà ṣe kí ni a gbà fún wọn bẹ́ẹ̀ a mọ̀ pé a ti lólùgbèjà Yorùbá máa jó ẹ wò ó tó bá jẹ́ pé ìrànlọ́wọ́ àwa Nàìjíríà náà lẹ fẹ́ a ṣetán láti ṣe ìrànlọ́wọ́ gidigidi fún yín tó ẹja ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn wa ẹja gbọ́n tí àwọn ènìyàn sọ bẹ́ẹ̀ ni o wọ́n ní ẹjọ́ ẹ bá wa rí pé ẹ dé east náà bẹ́ẹ̀ ni ẹ bá wa dé east náà ẹ bá wa dé south west ilẹ̀ Yorùbá ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Trump ẹ bá wa dé ilẹ̀ Yorùbá tó bá jẹ́ ìrànlọ́wọ́ àwa ará Nàìjíríà lẹ́fẹ́ a ṣetán láti fún yín kódà a ṣetán láti tì í lẹ́yìn gbọ́ngbọ́ngbọ́n bẹ́ẹ̀ ni láti fi òpin sí agbésùmọ̀mí èyí tó ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ohun tó bá gbà láwọn fi fún. ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn mi jọ bẹ́ẹ̀ ni Esther ó ní God bless US God bless President Donald Trump bẹ́ẹ̀ ni and Prime Minister Benjamin akínyìn fún iṣẹ́ ribiribi tẹ̀ ń ṣe now Nàìjíríà ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa dùn ní because eléyìí tó ti ṣíwèé ìrántí kan Sambisa yìí a mọ̀ pé kò ní pẹ́ kò ní jìnnà a ó gbọ́ èsì ayọ̀ a gbé sí ayọ̀ bẹ́ẹ̀ inú gbogbo àwọn ọmọ Yorùbá dùn inú ọmọ Nàìjíríà náà dùn wọ́n ní ẹ máa báṣẹ́ yín lọ ààrẹ Trump a fi àsìkò yìí sọ fún yín pé ẹ máa báṣẹ́ yín lọ ẹ má wo títí táwọn ènìyàn bá ń sọ ẹ báṣẹ́ yín kẹ́ ẹ parí rẹ̀ láyọ̀ àtàlàáfíà tó a ò nílì jù báyìí lọ nítorí wípé a máa bẹ ọ bí ẹni bẹṣu ẹ bá wa like àtẹ́lẹsẹ̀ bí ẹni gbọ̀nà wò ẹ subscribe ẹ bá wa share ẹni bá wa sọ pé òní dé ó màlá òní dé bá la fi ń kí i pé God bless Yorùbá nation Ọlọ́run á bùkún orílẹ̀-èdè wa ó dàbọ̀.